ìdọ́dún ẹ̀ lóde. The Houseman and the Mix. Ikú olójijì kó má mọ̀mọ̀ pa o. Ikú olójijì kó má mọ̀mọ̀ pa o. Ọmọ mi tí ń sọjọ́ bí lónìí. Ikú olójijì kó má mọ̀mọ̀ pa o. Ikú olójijì kó má mọ̀mọ̀ pa o. Ikú olójijì kó má mọ̀mọ̀ pa o. Ọmọ mi tí ń sọjọ́ bí lónìí o. Ikú olójijì kó má mọ̀mọ̀ pa o. Àdùnní adé mo tútù dé o. Abilákè Àdùnní mo tútù dé. Mo wá dé torí Ọmọ́tọ́lá tí ń sọjọ́ bí lónìí. Ọlátẹ́jú Ahmed tí ń sọjọ́ bí lónìí. Ọmọ Òdújọbí tí ń sọjọ́ bí lónìí. Okú ọdún ẹ̀yìn wá ṣe tẹ̀mí ìsinilágbó Olódùmarè. Orí àwọn òbí rẹ̀ lọ́gbẹ́ mi wá bí. Wọ́n ní aládùn ní màá bọ̀ wá bá wa kọ́ mọ̀ wá tí ń sọjọ́ bí lónìí. Ó ní aládùn ní màá bọ̀ wá bá ń kí gíláàsì mi tí ń sọjọ́ bí lónìí. Ọmọ́tọ́lá ó ti wá sọjọ́ bí tòní. Wá ṣe tẹ̀mí ìsinilágbó Ọlọ́run ọba. Ó wá dílé àwọn bàbá rẹ̀. Ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ̀rì máa gbọ́ dídùn ẹnu mi. Ọmọ wájú ọlọ́kọ̀ tí ń ṣòwò. Ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ wá ṣe ìdìgbàlẹ̀kẹ̀. Ọmọ káfọ̀ pa wà á káfà jẹ̀ wá. Ṣe jájọ́ pàánù kàdá jẹ́nu. Káwọ́ mọ́ gèdègèdè ọwọ́ wọkọ̀ délé ìṣẹ̀rì. Ọmọ ẹrù làǹtà akíntọ́mẹ́ni nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Ìwọ lọmọ lọ́wọ́ lé àlọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ sí kíra àwọn bàbá rẹ̀. Ọmọ́tọ́lá ò ti wá sọjọ́ bí tòní. Ó nífẹ̀ẹ́ léyìí sópin lágbọ́ Ọlọ́run ọba. Ẹ̀gbá kárẹ́lẹ̀ o, ọmọ Ẹ̀gbá ló lólúmọ. Ẹ̀gbá kárẹ́lẹ̀ o, ọmọ Ẹ̀gbá ló lólúmọ. Ọmọ Ẹ̀gbá ilé ti yá. Ọmọ Ẹ̀gbá kárẹ́lẹ̀ o, ọmọ Ẹ̀gbá ló lólúmọ. Ẹ̀gbá ní sẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọ sílé ayé. Ẹ̀gbá ọmọ Lísàbí ọmọ agbóngbò àkàlà máa gbọ́ dídùn ẹnu mi. Ọmọ òsílẹ̀kùn palẹ̀kùndé máa gbọ́ ìdílé àwọn bàbá tó bí ọmọ. Kò sóhun tó ń ṣe ní Mẹ́kà tó kì í ṣe ní àwọn bàbá rẹ̀. Wọ́n gòkè àràfá ní Mẹ́kà. Ẹ̀yin wá ń gòkò Olúmọlẹ́gbà lákè. Wọ́n momi sẹ́mísẹ́mí ní Mẹ́kà. Ẹ̀yin wá momi Odògùn lẹ́gbà lákè. Wọ́n bí ọ̀sákè ògbó lẹ́nu bíi jẹ́jẹ́. Wọ́n bí ẹni ìgbàgùrà ẹgbọ́ lọ́hùn bíi ọjẹ́. Ẹ̀gbá méjì ò ní jẹ́ra wọn níyàn láíláí. Mo ní bí kọ́ bá wíjọ́ ìkejì a sì máa ní bá wà nínú ilé àwọn bàbá tó bí ọmọ ni. Ó wá dílé màmá rẹ̀. Ògbómọ̀ṣọ́ wa, Ògbómọ̀ṣọ́ Ajílété. Ògbómọ̀ṣọ́ wa, Ògbómọ̀ṣọ́ Ajílété. Ògbómọ̀ṣọ́ Ajílété o. Ògbómọ̀jú gbogbo ṣẹ́gi. Ògbóòsù ní díyàn. Ògbóre amadọ̀lẹ̀lẹ̀ nínú ilé yeye tó bí ọ̀sílẹ̀ ayé. Ògbólógbò àgbàdo tó yí padà tó dẹ̀ kọ́yọ́gán. Ògbó láti jẹ kàkà tó mú kọ́yọ́gọ́lé nínú ilé màmá ara ẹni. Ọmọ Ògbómọ̀ṣọ́ máa gbọ́ dídùn ẹnu mi. Ògbómọ̀ṣọ́ máa fògbó jàbí èṣù ọ̀dàrà. Ìbò Ògbómọ̀ṣọ́ bá ti ṣe tán. Ọlọ́gbọ́n náà ò ṣèbí ṣèbéèrè lọ́mọ Ajílété bolúwa rẹ̀ ṣe ni. Ogbó òjàjàjà, ogbó òjàjàjà kókó Ògbómọ̀ṣọ́ lẹ́rù ẹ̀dínú ọkọ̀ ẹ̀sìn mi. Nínú ilé yèyé rẹ̀ ni. Ọmọ́tọ́lá ó ti sọjọ́ bí tòní wá ṣe tẹ̀mí ìsinilágbá Ọlọ́run ọba. Ó ní wá kú màwọn òbí ọlójú. Mo ní kíláàsì níyà ò ní fọ́mọ àwọn òbí ọlọ́wọ́ lágbára dání mọ́ gbàgbé ọba. Ẹni bá wá ní o má bá wọn sà ọmọdún lé ayé. Mo wá ní bónítọ̀hún bá wá bímọ mẹ́fà ikú ọba ń pa méjì yá
ọlọ́run ọba àbúrò rẹ̀ tún ní mọ́ kí yọ ọláyẹmí ní kí n máa kẹ́gbọ́n òun ti sọjọ́ bí lo òní ọlọ́mọ ìyá òun ní sọjọ́ ọbí lo òní ó ní ìgbàdún ọdún kan ní lágbára ọlọ́run ọba ọlátẹ́jú ọmọtọ́lá ó ti sọjọ́ bí tó òní wá ṣe tẹ̀mí ìsinmi Ògbómọ̀ṣọ́ wa Ògbómọ̀ṣọ́ àjílété Ògbómọ̀ṣọ́ wa Ògbómọ̀ṣọ́ àjílété aládùn ní bí mo bá ní máa wí mo lè wí dọ̀la orí ló fi hàn mí kò sú mi kò rẹ̀ mí kàkà kó sú mi kò rẹ̀ mí máyà múùdù máa fi sọmọ ẹja lóore ọmọtọ́lá ò ní wá fọdún eléyìí sópin bàbá wa níta ní ìkọrin adùn sí ọ létí bọ́sẹ̀dé àgbéwò lèmi jẹ́ ó olúwa dá mi lọ́lá lèmi jẹ́ ọmọ ọ̀la ni mí tóró wọn ọ̀la ló ń gbèsè nílé àwọn bàbá mi ọmọ ẹ̀gbẹ́ ọmọ lìsàbí ni mí ọmọ agbóhùngbò àkàlà ọmọ eríjò wọn ọ̀la ọmọ aráàlú ni mí o màjọgbà ẹrú ni mí màjọgbà ẹ̀kọ́ torí ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sìn ènìyàn nínú ilé àwọn bàbá mi